gbogbo ohun tí Olúwo ń sọ òun kọ́ ló ń sọ. Wọ́n fẹ́ fi dá ìjà ẹ̀sìn kalẹ̀ nílẹ̀ káàárọ̀ oòjíire ni. Olúwo a lè fi gbogbo ẹnu sọ kò ń sọba ilẹ̀ Yorùbá. Pé Olúwo ò sí lára ọba ilẹ̀ Yorùbá is there for figurehead. Ọba tẹ́ bá dẹ̀ ti rí tó bá ti ń mùmùkúmu tó ń fa igbó tó ń lá gbogbo oríṣiríṣi tí wọ́n ń lá yẹn, he have no any recognition to give him. He have no any respect. Mo mọ̀ kí yín káàbọ̀ sórí ìkànnì Àràbà tẹlifíṣọ̀n, ibi tá a ti máa ń mú àwọn ìròyìn òtítọ́, àwọn ìròyìn òdodo wá fún gbogbo ẹ̀yin olólùfẹ́ wa, pàápàá jùlọ ẹ̀yin tó ní jẹ́ pé ẹ lè ṣàì má padà wá sórí ìkànnì wa láti ti wá mọ gbogbo àwọn nǹkan tó ń ṣẹlẹ̀. A tún ti gbé tuntun dé ẹ̀yin èèyàn. Èyí tá a tún gbé wá lónìí ó lágbára lórí ọ̀rọ̀ èyí tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ láwùjọ wa ni, tó jẹ́ pé ó mi gbogbo ògbóró tìtìtì. Now ẹ̀yin èèyàn wa, kẹ́ wá lè mọ gbádùn wa sí, ẹ má gbàgbé láti subscribe sórí ìkànnì yìí. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ tí mo wá wípé àwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ láwùjọ wa pàápàá jùlọ nílẹ̀ Yorùbá òun là máa ń mú wá fẹ́yìn èèyàn wa. Ìròyìn òtítọ́ àtàwọn ètò tó ní í ṣe pẹ̀lú àṣà Yorùbá ó là wá gbé lọ́wọ́ ń tiwa. Bẹ́ẹ̀ ṣe ń darapọ̀ mọ́ wa yẹn, ẹ bá wa pín kó dọ́dọ̀ ẹlòmíì. Bẹ́ẹ̀ bá ti wá subscribe tẹ́lẹ̀, mo kì í wípé ìgbọ́dọ̀ jẹ́ pé owó lèyìn fi mú nìyàn jọba bẹ́ẹ̀. Ọlọ́run má sì jẹyìn rọrùn àtìyẹn téèyàn mọ́ àtìyẹn àgbà yẹ̀jẹ̀ téèyàn mọ́ fi nìyàn àwọn téèyàn kẹ́ fi jọba téèyàn mọ́ fi hàn jọba. Ara tá a sọ̀rọ̀ ni. Ìwọ ṣé mọ yí ibi àgbà bá tẹ̀bi yé lọ́mọdé mọ́ gbẹ́sẹ̀ sí. Ṣé yèé bẹ́ẹ̀ ṣé yèé kọ́ nìyàn lọ́gbọ́n bẹ́ẹ̀ kán yí kọ́ bá àlú kó a jáde lẹ́nu àgbà kan ọba àlú fa nǹkan ṣé wọn ó dáre nì. Ṣé yèé nìkan aráyè tó lù ṣe. Ṣé ra Yorùbá kọ́lọ́run Elédùmarè kó mọ̀ jà àṣìṣe ni kó mọ̀ jà rọrùn. Ìwọ ìyẹn ara mi ní tó wáyà gbọ́rọ̀ ọ̀hún torí díẹ̀ ní sì gbọ́ lẹ́nu bàbá ni o. Bẹ́ẹ̀ bá sì ti subscribe tẹ́lẹ̀, ẹ má gbàgbé láti subscribe. Tẹ́ bá dẹ̀ subscribe tán, kíní kan tó ń bẹ ní ẹ̀gbẹ́ subscribe button tó dàbí agogo yẹn, notification bell ni ẹ tẹ̀. Bẹ́ẹ̀ bá ti tẹ̀ sí, ìyẹn ni wípé gbogbo àkíyègbà tá a bá ti fi fọ́nrán tuntun tàbí à ń ṣe live show, èyí gẹ́gẹ́ lẹ́ ọ̀kọ́ jẹ́ ní àkọ́kọ́ tẹ́mọ̀ rí gbádùn gbogbo àwọn ètò àtàwọn ìròyìn òtítọ́ àtòdodo tá a mú wá fẹ́yìn èèyàn wa. Ẹ wo ẹ̀yin èèyàn, kí wàá la tún wá mú wá fún yín lónìí. Eléyìí tún ó lágbára díẹ̀, ó rèé o. Ṣe rí ọ̀rọ̀ Olúwo ó gbà wá ẹnu wa gbà láti sọ̀rọ̀, ṣùgbọ́n bàbá wa Ọọ̀ni láyéláyé bàbá ò jẹ́ sọ̀rọ̀ torí òrìṣà tó bí ọmọ tó gbọ́n òun náà ló bọ́mọ tó gọ̀. Olúwo a lè fi gbogbo ẹnu sọ kò ń sọba ilẹ̀ Yorùbá. Gbogbo ohun tí Olúwo ń sọ òun kọ́ ló ń sọ. Wọ́n fẹ́ fi dá ìjà ẹ̀sìn kalẹ̀ nílẹ̀ káàárọ̀ oòjíire ni. Ọọ̀ni ò sínú ẹni tí Olúwo máa fi ta yín. Torí Ọọ̀ni sọ, èmi náà gbọ́ pé tó ń sọ pé òun lòun fọ Ọọ̀ni jẹ, òun ló rán Ọọ̀ni lọ́wọ́. Èmi ti wà lórí àpèrè nígbà tó Olúwo fẹ́ jẹ, tí bàbá wa Ọọ̀ni tó gbé odidi mọ́tò tí Olúwo fi jọba bàbá Ọọ̀ni ló gbé fún. Ìgbà tá a tún gbé mọ́tò fún ló tún sunkún pé owó pọ̀ lọ́wọ́ òun. A ní àwọn evidences yẹn lọ́wọ́, kò ń sọ̀rọ̀ ẹnu o. 2.5 àkọ́kọ́ tó kọ́kọ́ gbà mo sì ní dọ́kúmẹ̀ntì ẹ̀ lọ́wọ́. Nígbà tó tún máa tọ́sẹ̀ kejì 2.5 another one tó tún gbà mo sì ní evidence láti proof fún gbogbo ayé lọ́wọ́. Ṣùgbọ́n Olúwo tẹ́ bá ti réyàn tó ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn, tẹ́ bá ti ń dá lóhùn ẹ̀ ń fún lágbára sí ni. Bọ̀ tẹ́ ẹ̀ bá ti dá lóhùn, ibi tó sọ sí ibẹ̀ ló máa kú sí. Olúwo ò ń ṣe ẹnìkan tí yàn lè máa bá ẹni tó bá jẹ́ ọlọ́gbọ́n ènìyàn nílẹ̀ Yorùbá á mọ̀ pé Olúwo ò sí lára ọba ilẹ̀ Yorùbá. Àbí èmi àgbọ́ bàbá iye Olúwo iye ìsọba ilẹ̀ Yorùbá ọba abo wá ní kàábí ọba rẹ̀ yèsí ó fi jọba máa yan àgbà náà ní fi jọba àbí ènìyàn máa dédé fira rẹ̀ jọba nígbò iye Olúwo ò sọba máa ń gbò dọ̀ràn tán bẹ́ẹ̀ ni tó ṣẹ̀ṣẹ̀ mọ̀ pé Olúwo ò sọba. Ṣé rí ọ̀ràn ẹ̀sìn á dá síra yín lágbádá àfi kọ́lọ́run Elédùmarè kó gbà yín. Ìgbọ̀ràn délẹ̀ tán lẹ tó ẹ̀sẹ̀ wá mọ̀ pé Olúwo sọba o ìdẹ̀mọ̀ iye ènìyàn sọba ẹ̀dẹ̀ fi jọba lórí ìlú
ṣé mọ̀ yìí yẹn gan bẹ́ẹ̀ ń ti kóra yín sọ̀rọ̀ ṣé mọ̀ yìí ti kóra yín sọ̀rọ̀ ń ti kó bọ́ bora yín lọ́wọ́ ọlọ́run má jẹ́ nsìn ṣe. ń gbọ́ ìyẹn olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà ọ̀rọ̀ mọ̀mọ́ ní ti gbọ́ ni o wọ́n yí àgbà kì í wà lọ́jà kórí ọmọ tuntun wọ́ ń rí i pé jẹ́ ìlágbára bẹ́ẹ̀ ń yí olúwo ń yí èèṣọba yí pé ń kàn fìdí gẹrẹu ni ń yí ọba tẹ́ẹ̀mù Colorado tẹ́ẹ̀ lá gbogbo rẹ̀ tẹ́ẹ̀mù bàǹkì ń gbọ́ sẹ́ni lè tó lérẹ̀ ní tòótọ́ sólètòlú ṣé rí ara tẹ́ẹ̀bà yé jẹ́rẹ̀ ni nígbà yìí hàn bàbá ríà gbogbo nǹkan rí bí yé ọlọ́run elédùmarè mọ̀mọ̀já rọ̀ràn ìyẹn náà worún tí bàbá àsọ bẹ́ẹ̀ ó yí kọ́ba àlú àmú bàǹkì kó àmú gbogbo rẹ̀ kó aláǹkàn ṣé ìmọ̀ yìí ṣé rí tí à á dálẹ̀ nípa ọ̀rọ̀ ọlọ́ba dé àfikọ́ ọlọ́run elédùmarè kó gbà á ni ara tẹ́ ba Nàìjíríà jẹ́rẹ̀ ni ìgbà tó jẹ́ pé ẹni bá yẹ kí n fi jọba èmi àfijọba tó bá dẹ̀ ti lówó díẹ̀ lọ́wọ́ ìtorí owó náà fi jọba bẹ́ẹ̀. is there for figurehead ọba tẹ bá dẹ̀ ti rí tó bá ti ń mùmùkùmù tó ń fa igbó tó ń lá gbogbo oríṣiríṣi tí wọ́n ń lá yẹn he have no any recognition to give him he have no any respect so we should just be looking at him because Ọọ̀ni òun sẹ́ni tí èèyàn máa fi ta yín aníyìkáyé là ń pè lọ́ọ̀ni aníyìkáyé ọba tó ń fọba jẹ gbogbo adé tó lúwo dé ńbo ló ti gbà lọ obìnrin kan ṣoṣo tó jẹ lúwo ńbo ló ti jẹ is it not in Ifẹ̀ here so what are we talking about tó lúwo bá wá ń fìfẹ́ ta yín lénìí ó dàbí ọmọ tó rí bàbá ẹ̀ fi tí bàbá ẹ̀ sùn tó yẹ pé bàbá tó bí lọ́mọ kíní bàbá ẹ̀ wá yọ sẹ́yìn ó wá lọ́bẹ̀ ó lọ ń tampin ibi tó gbà wá ló fẹ́ gbà lọ so olúwo òun ṣe nìkan tó yẹ kẹ́ ẹ máa gbé bàbàrà tẹ́ bá gbọ́ nǹkan kan tó sọ sórí afẹ́fẹ́ just count him as a non-entity it's not the type of person tí yẹn kẹ́ lè máa listen sọ tẹ́ ẹ bá ti tẹ fóònù yín tẹ́ ẹ rí lórí social media ẹ wé èfò ẹ wá tẹ̀ sókè kẹ́ jẹ́ kí òun yẹn kò sínú ẹ̀ tí a gbọ́dọ̀ listen sọ̀rọ̀ ẹnu ẹ̀ because amúgbó ni ẹ ṣe. ẹ jẹ́ ká wo ìyà tí bàbá wa kọ sí ìgbélárugẹ àṣà àti ṣe ilẹ̀ Yorùbá. Well, ó dà pé ẹ fẹ́ tọ́ sóbì àlẹ́pọ̀n nìyẹn because káàkiri gbogbo àgbà ńlá ayé ni wọ́n ti ń praise bàbá. I just came back from America last week about 5-6 days. Okay, you saw it. Ara àṣàlẹ̀ Yorùbá ni bàbá Ọọ̀ni rán èmi Àràbà Ọwọ́ Erédùmí àti Sàlù Ẹdún Àbọ̀n tí mo lead group yẹn lọ. Ara àṣàlẹ̀ Yorùbá ni bàbá ní ká lọ gbéga nílùú òyìnbó ìlú yẹn a máa ń pè ìlú yẹn ní ìlú Ọ̀yọ́túnjí Oòduà bẹ́ẹ̀ ni that's in South America we went there ọba wọn papòdà ní last year July láti jẹ ọba míì ó láwọn ohun àṣà tá a gbọ́dọ̀ ṣe nínú ìlú yẹn gbogbo àwọn òyìnbó yẹn ló dẹ̀ yí wa kó tán cooperate pẹ̀lú wa tẹ bá débẹ̀ ẹ rí gbogbo kíní Ọọ̀ni ẹ rí Awólọ́wọ̀ gbogbo ẹ̀ ló wà ń bẹ̀. So bàbá wa jẹ́ ẹnìkan tó gbé àṣà torí bàbá wa Ọọ̀ni kò ń ṣe kó ṣẹ̀ṣẹ̀ wáyé ó ti ń wáyé tipẹ́ àgbàlagbà ni wọ́n but ọ̀pọ̀lọpọ̀ ń wòye pé ọmọdé ló jọ Ọọ̀ni àgbà gidi ni. So when you talk of tradition and culture bàbá gbé lárugẹ ẹ rí kí bàbá tó dórí àpèrè ní 2015 gbogbo ibi tó jẹ́ àwọn ojúbọ wa ojúbọ Oòduà Ọbàtálá nǹkan kan ọ̀pọ̀lọpọ̀ àwọn ojúbọ yìí àti pátì gan tó yẹ pọ̀pọ̀lọpọ̀ ti ń ṣègbọ̀nsẹ̀ síbẹ̀ àwọn ìdí Ọ̀ṣun ti ń ṣègbọ̀nsẹ̀ síbẹ̀ ìgbà tí bàbá dé ibi tá a ti ṣẹ̀ wá nìyẹn oníkálukú bí wọn náà ṣe wà tá a bá wo àkọsẹ̀jáyé ẹ̀ ń sìn àmọ́ ibi tó ti ṣẹ̀ jáde bóyá ọmọ Ọbàtálá nìwọ gan bẹ̀ẹ̀ tí ń sìn ẹ̀sìn ti gba gbogbo ẹ̀ ó ti kó táì sọ́rùn bóyá ọmọ Ọ̀ṣun làwé so odò tó bá dẹ̀ ti ń gbàgbé orísun ẹ̀ that's it Ọlọ́run ní jẹ́ kí gbogbo yín parun àwa náà ò ní parun so bàbá jẹ́ni tó ti gbé gbogbo àṣà ní ilẹ̀ Yorùbá ó ti wú dìde lọ́wọ́lọ́wọ́ bá ṣe ń sọ̀rọ̀ báyìí àrán àwọn kan lọ sí Ìlógbò Èkìtì wọ́n ń sọdún Ìlógbò lọ́wọ́ ọdún Olúwa
mo wà ń bẹ̀ ní last is not August, èmi náà wà ń bẹ̀ ní August last year, you know, láti gbé gbogbo nǹkan, kò ń ṣe ilẹ̀ Ifẹ̀ nìkan, gbogbo ilẹ̀ Yorùbá Ẹ̀fọ̀n Alààyè tí wọ́n bá máa ṣe ibẹ̀ ń sìn, bàbá Ọọ̀ni ń lọ bẹ̀, bá a fẹ́ ṣe t'Oǹdó a máa lọ bẹ̀, bá a fẹ́ ṣe t'Ẹ̀yọ̀ l'Ékòó bàbá máa débẹ̀. He have his own role to play gẹ́gẹ́ bí Ọọ̀ni. So nídìí èyí bàbá jẹ́ ẹni tó gbé àṣà wa, and those are the things tí mo fi kí ẹ̀yin ọ̀dọ́ àkókò yìí pé ẹ soríire lọ́pọ̀, torí nípasẹ̀ àṣà ibẹ̀ ni làkíkọ́ wà, nípasẹ̀ àṣà ibẹ̀ lóríkì wà. Kí náà ń pè lóríkì? Ṣé ìwọ lóríkì? O mọ̀ tó ń jẹ́ bẹ́ẹ̀? Kí lóríkì ẹ? O lóríkì ẹ, ara ẹ̀ nìyẹn, ara àṣà tó ń parun nìyẹn. Ṣùgbọ́n sìn a ti ń gbé dìde. Oríkì jẹ́ ohun tí a fi máa ń rẹ ọmọ lẹ́kún, àbí tó ọmọ bá ṣe ohun ìwúrí, tá a bá kì í, inú ẹ̀ á dùn, omi á bọ́ lójú ẹ̀, á tún lè ṣe ju ohun tó ti ń ṣe yẹn lọ. Tá a bá rọmọdé tó ń sọkún, you know, àmọ́ tó ṣe tí ìyá ẹ̀ bá gbé, wọ́n á kí oríkì bọ́ lára. Tán bá ti ń kì tán kì í, á bẹ̀rẹ̀ sí mí sínú, á máa mí sókè, á máa mí sí inú ẹ̀ ń dùn nìyẹn pé ara ẹ̀ ń balẹ̀ torí pé wọ́n kì lóríkì. Bọ̀ ẹ̀yin ọmọ òde ìní ń sìn, ẹ kàn ń bímọ ni, ẹ mọ̀ tó ń jóríkì. Tó bá ti bímọ bẹ́ẹ̀ yẹn, ẹ máa gbé, ìyá ẹ̀ á gbé lọ sí ẹni tá ń pè ní ìyáálé ilé. Ìyáálé ilé ti moríkì tó máa fún tó fi máa yá. Oríkì tí wọ́n bá fọ́mọ ẹ, ó máa yàtọ̀ sóríkì ọmọ tiẹ̀. So ti yẹ ń sìn, oríkì tèmi ń sìn, ó póríṣi méjì mẹ́ta. Ó fẹ́ gbóríkì ọba. Àdúrà wa gbà. Ní ilé ìyá bàbá mi, ìyẹn là ń pè ní ilé ọba lọ́ràn, torí a kì í nílé ìyá kámọ̀nì ti bàbá. Ilé ìyá bàbá mi yẹn, ọmọ ọba náà ni mí ń bẹ̀, bọ̀ torí pé a jẹ́ ọmọ obìnrin ń bẹ̀. Tí wọ́n bá máa kì mí ń bẹ̀ yẹn, wọ́n á ní gbágìrì, òríjà mọ́kọ̀, ajẹgba àkàrà mọ́ mu mi, orí ìjà, ẹni tó ríjà tí ó kọ̀, arógun mátìdì náà ń pè bẹ́ẹ̀, pé kò sí irú ogun tó lè dìde kò ní í sá. Òríjà mọ́kọ̀, ajẹgba àkàrà mọ́ mu mi. Ó mọ̀ pé ẹni tó bá ti ń jẹgba àkàrà tí ò mu mi, inú ẹ̀ máa le díẹ̀ nìyẹn. Ẹ̀bẹ̀ inú tèmi ò le o. Nílé bàbá mi ń bí, ọmọ Ọ̀rúntọ́ tó lómi méjì tó tìkù mọ́kàn, eléyìí tá a tìkù mọ́, you know, oríkì yẹn ṣe lọ nìyẹn. Tẹ́ bá ti wá ń kí àwọn oríkì yẹn, kò sírú bí tension yẹn ṣe lè high tó lára ẹ̀, it will calm down, it will gradually, you know, orí ẹ̀ máa wú pé èmi ni wọ́n ń kì báyìí, you know, ìwọ gan feel important pé no, kó wà recognize. So those are the things. A máa dá àṣà yẹn padà báyìí o, ẹ gbọ́dọ̀ lọ sílé yín pé mọ́mì mi kí lóríkì mi gan. Tí ẹ bá tí ì fún mi tẹ́lẹ̀, ẹ máa fún mi báyìí o, mo láìkì oríkì kémi náà lè máa fáwọn ọmọ mi. ìwọ ìyẹn olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà, ìmọ̀ bínú jàre, bó ni mo ṣe wọlé ló yẹ kí mo kí gbogbo ìyẹn olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà káàkiri gbogbo àgbáyé níbikíbi tẹ́ǹtẹ́ ń gbọ́ mi tẹ́ǹtẹ́ wò mí. Lágbára Ọlọ́run Elédùmarè, ojú tẹ̀ ń fi wò mí, ojú náà mi àfọ́, etí tẹ̀ ń fi gbọ́ mi, etí náà mi àdí, oníire bí iye létí yẹn mi àgbọ́ o. Ìmọ̀ gbàgbé kí n subscribe sórí ètò, kí yín náà jàǹfààní bá àbá tó ṣe mú wá fún yín.